Let's listen to this wonderful essay from Odu Ifa Ogunda Bede, recited by Aare Ayanwoye Jekayinfa. Wọ́n ní àṣírí nífẹ̀ẹ́nu ara rẹ̀ pìsà, ìgòǹgò nífẹ̀ẹ́nu ara rẹ̀ fọ̀yẹ̀ fẹ́fẹ́fẹ́, ejò ló síyànsíyàn ló méegun ṣóńṣó ń ló fi pẹ̀kun àtàrí. Adífá ń gbogbo ọ̀kọ̀ọ̀kan lé nínú ọ̀run mọ́lẹ̀, wọ́n ti kọ́lé ọ̀run bá kọ́lé ayé ẹbọ wọ́n ní wọ́n ó ṣe. Àṣírí nífẹ̀ẹ́nu ara rẹ̀ pìsà, ìgòǹgò nífẹ̀ẹ́nu ara rẹ̀ fọ̀yẹ̀ fẹ́fẹ́fẹ́, ejò ló síyànsíyàn ló méegun ṣóńṣó ń ló fi pẹ̀kun àtàrí. Adífá fún orí tí kọ́lé ọ̀run bá kọ́lé ayé ẹbọ wọ́n ní ó ṣe. Orí ti gbẹ́bọ lọ́pọ̀lọpọ̀ rúbọ ó sì yá agbèrú òtèrù. Béèyàn bá lówó lọ́wọ́ tó ní ẹ̀ máa bá ń dúpẹ́ lọ́wọ́ Ifá gidigidi, Ifá kọ̀ ní orí ni ẹ̀yin ọmọ pórí ló ní ìṣe àpérè. Téèyàn bá làlàlà tó lẹ́sìn léèkàn tó ní ẹ̀ máa bá ń dúpẹ́ lọ́wọ́ Ifá gidigidi, Ifá kọ̀ ní orí ni ẹ̀yin ọmọ pórí ló ní ìṣe àpérè. Wọ́n wá yanu kó tó orin awo ni wọ́n ń kọ, wọ́n ní ìbá lówó orí ní ìbá fi bọ́, ìbá lówó orí ní ìbá fi bọ́, orí ló ní ṣe àpérè.